wàhálà gẹ́gẹ́ bá ti mọ̀ orúkọ Portable gbàásùgbò track ò ní track lẹ́yìn tẹ́jọ mọ bí gbogbo ẹ ṣe máa ń lọ lágbolé music pé téèyàn bá ṣe music òun ló ní content ẹ̀ kó tó lè lò wá sí comment kí lẹ fi hàn pa ẹ̀. Anyway gbogbo ẹ̀ náà Saheed Òṣùpá ò tí ì dá lóhùn ó ti ṣe apology video alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ló tún drop by ẹjọ́ ẹja tún gbọ́n tó fẹ́ sọ nínú apology video yìí ẹ̀yin kindly drop your comment. Kọ́lì lè ṣe ni tó bá ti ṣe ó ti tàn o tàbí ṣùgbọ́n kan kò sí níbẹ̀ o. Aláǹsẹ̀ àmì God bless you nínú lámbà yín náà láti ń yọ ó yá ìdọ̀bálẹ̀ fòyà díẹ̀ ṣáà ti gbóló láyé mọ̀ ó yá torí bá ń fáwọn ọ̀tá mi ó yá kọ́lọ̀ ló paracetamol kò sí wàhálà mọ́ owó là ń wà tó bá dé láfẹ́ ń wà owó là ń wà mọ́.